àní mò ń bọ̀ mo ti ń bọ̀ mo ń tilẹ̀kùn lọ́wọ́ ni lè já yín sí kolobo mò ń bọ̀ wàhálà alájí ń pọ̀ ọdún yìí kọjá èmi náà mo bá ń po ẹran ọdún yìí náà sì èmi náà lè ti bá ń po ẹran àbí bí kí ọdún kí mọ́ parí ni ẹran yìí mo ti tí ìyẹ́ po ní èmi èèkàn lè sọ́ọ́ ṣé wù é. Èmi ló dé yan sáré burúkú ládùúgbò lẹ́yìn ọdún yìí ọjà sáré burúkú wọn dẹ́rù bá ní. Bàbá gbọ́dọ̀ ẹ wo èèmọ̀ ti wọ̀lú ìyá àfàlà ló súnmọ́ nísìnyí kódà ẹran ilé àwọn tó sọ́ọ̀sì mọ́lẹ̀ ó ti já káàkiri àdúgbò nísìnyí kódà ó ń lo gbìyànjú jáde jáde ládùúgbò ìfọ̀ èèyàn márùn ló ti yọ̀dà. Afáyẹ aláwo lọ wí bẹ́ẹ̀. Afáàlà kan náà tó wà nísàlẹ̀ bẹ́ẹ̀. Ibẹ̀ ni mo lọ kódà mo fẹ́ lọ bá ń po ẹran ni. Ẹ wo olóbẹ̀. Kódà olú. Alájì ẹ wo ẹ mọ̀ pé mi o dẹdẹ kọ́ ni kẹ́ po ẹran ọdún bẹ́ẹ̀ bá ti lè po ẹran ọdún ẹ po kọ̀ǹkọ̀